White Nation Entertainment present ètò àti ìlànà ìjọ wa. Àlejò wa. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. A sì kí ń káàbọ̀ sí ìkànnì White Nation Entertainment níbi tí a ti máa ń béèrè àwọn ìbéèrè tí ó rú wa lójú káàkiri nínú ètò ìlànà aláṣọ funfun wa. Bàbá wa tí a gbé wá sí orí ètò lénìí, òdú ni wọ́n kì í ṣe àìmọ̀fólóko, ṣùgbọ́n kò tó sí àwa lẹ́nu láti máa dá orúkọ wọn. Wọ́n á fi ẹnu ra wọn dá orúkọ wọn. Ẹ káàsán sà. Ẹ káàsán olóòtú. Ẹ̀sà á fẹ́ jẹ́ kí ẹ dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n wò wá nílé, kí ẹ sì bá wa dárúkọ ìjọ yín. Orúkọ mi ni Right Reverend Dr. Olújìmí Ìdòwú JP, tí mo jẹ́ admin general for the Church of the Lord of Israel Aládùúrà ní gbogbo àgbáyé. Bàbá tá a bá ní ká wò ní ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, ẹ máa tó ọmọ ọdún mélòó báyìí sà? Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run mo ń lọ sí ọmọ 50 ọdún. 50 years. Ó tó ọdún mélòó tí ẹ ti wà nínú iṣẹ́ ìránṣẹ́ ìsà? Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run wọ́n bí mi sínú iṣẹ́ ìránṣẹ́ ni. Torí bàbá tó bí mi bishop ni bàbá mi. Ìyá mi dẹ̀ jẹ́ ọ̀gá akọrin lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá mi. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run wọ́n bí mi sínú ìlànà yìí ni. Ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run àwa náà pẹ̀lú bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní 1992. 1992 sà. Lágbára Ọlọ́run bàbá mi ni Bishop Gabriel Ẹ̀bùn Ìdòwú. Àwọn ni bishop àkọ́kọ́ fún ìjọ the Church of the Lord of Israel ní gbogbo àgbáyé, tí Ọlọ́run dẹ̀ fún wọn lórí ọ̀fẹ́ láti dá ìjọ sílẹ̀ àti láti máa mójútó àwọn ìjọ yìí tí wọ́n fi jáde láyé. Kọ́lọ́run kó fọ̀run kẹ́ wọn. Irú àwọn ìdojúkọ wo lẹ ti bá pàdé lójú ọ̀nà iṣẹ́ Ọlọ́run yìí? Oríṣiríṣi ìdojúkọ ni mo ti bá pàdé tí mi ò lè fẹnu sọ tán. Lẹ́yìn ìgbà tí Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ láti máa tẹ̀lé àwọn bàbá wa lẹ́yìn ní 1992. Ìdojúkọ àkọ́kọ́ ni pé mo nípinnu lọ́kàn láti lọ iléèwé theology school. Okay. Bible school. Ìdojúkọ tí mo ní nígbà yẹn ni pé school tí mo kọ́kọ́ lọ fún díndín ọdún kan mi ò ní lè lọ bí iṣẹ́. Every Tuesday mo gbọ́dọ̀ make sure pé mo wà ní class between 8 o'clock to 6 evening. Nírọ̀lẹ́ láti aago 8 àárọ̀ títí di aago 6 ìrọ̀lẹ́. Fún díndín ọdún kan yẹn, ìyẹn ni ìdojúkọ àkọ́kọ́ tí mo kọ́kọ́ ní. Ìdojúkọ kejì ni pé ńgbà tá ń bọ̀ ń gbogbo lọ, ẹni tó jẹ́ GO wa nígbà yẹn, General Overseer. tó jẹ́ General Overseer wa nígbà yẹn, tí mi ní dárúkọ wọn, wọ́n kàn déédéé gbé ogun dé ní 2010. Ogun yẹn pọ̀. Nígbà tí ogun yẹn dẹ̀ bẹ̀rẹ̀, mo dẹ̀ wò pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti ṣe sọ wípé láàrin Ábúráhámù àti Lot kó má bàa síjà, oníkálukú lọ nílò ẹ̀. Mo ní láti kúrò níjọ ìgbà yẹn, mo kúrò nínú ìjọ yẹn. Ẹ ní láti fi ìjọ yẹn sílẹ̀. Bẹ́ẹ̀ ni 2010 ni mo jáde kúrò nínú ìjọ yẹn. Nígbà tí mo jáde kúrò nínú ìjọ yẹn, mo fi ìyàwó àtọmọ́lẹ̀ síbẹ̀. Èmi dẹ̀ ń bá eré àníyàn mi lọ gẹ́gẹ́ bí ajínrere. Mo ń lọ láti church kan dé church kan. Church tí mo tún lọ ní 2010, ìgbà tí mo débẹ̀ ọ̀tọ̀wọ́ tẹsẹ̀ lọ́ fi gbà mí gẹ́gẹ́ bí evangelist wọn. After 5 years, nígbà tó di 2015, mo tún ní ìdojúkọ pẹ̀lú minister of God yẹn, tí àwọn ọmọ ọjọ́ sọ pé àkókò yẹn Ọlọ́run ṣe mọ́tò kan fún mi nígbà yẹn. Wọ́n wá ní pastor ló yẹ kó ra mọ́tò yẹn, kò yẹ kó jẹ́ mi. Wọ́n wá lọ bá pastor sọ oríṣiríṣi. Pastor yẹn láti fi ẹ̀sùn bíi méje kan mi. Ọkọ rọ̀ sí wọ́n nú. Yes. Adéjọ́dé pastor yẹn fún mi ní suspension. Okay. Wọ́n wá lọ ṣèwádìí gbogbo ọ̀rọ̀ tí pastor yẹn sọ. Wọ́n rí pé irọ́ ni pastor yẹn pamọ́ mi. Later mo wá padà sí church. Wọ́n á sọ fún pastor yẹn pé kó má bàa sí gbọ́ mi sí omi ò tó. Mo dáhùn gbogbo question tó ń béèrè lọ́wọ́ mi. Mo dẹ̀ fìjọ yẹn lẹ̀. But mo ń lọ síbẹ̀ láti lọ bá wọn jọ́sìn, but mi function dáadáa mọ́. Mo wá sọ fún ọlọ́dún yẹn pé tó bá jẹ́ pé Ọlọ́run pè mí nítòótọ́ tí kì í ṣe pé ẹ fi àbùkù kàn mí, Ọlọ́run yóò lànà.
mo rántí pé lọ́dún tó tẹ̀lé that was 2016 ọlọ́run lànà ìrìn àjò òkè òkun fún mi tí mo kọ́kọ́ lọ sí ìlú Amẹ́ríkà láti lọ mínísítà níbẹ̀. ìgbà tí mo lọ lọ́dún yẹn tí mo padà dé àwọn church committee yẹn ní láti pè mí pé àwọn fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ mi lẹ́yìn ọdún kan. lẹ́yìn ọdún kan mo wá sọ fún wọn mo ní kó má gbàgbé revival tí mo ṣe níbi ìgbẹ̀yìn tí mo sọ fún wọn pé iwájú ọlọ́run ló pè mí nítòótọ́ ọlọ́run máa lànà àbáyọ. ètò àti ìlànà ìjọ wa. ẹ jẹ́ kí a wọnú ètò lọ nísànsán gẹ́gẹ́ bí orúkọ tí a pe àkọlé ètò wa yìí tá a sọ yìí pé ètò àti ìlànà ìjọ wa. kí ni à ń pè ní ètò àti kí ni à ń pè ní ìlànà? Ètò ní ohun tí ọlọ́run fi léèyàn lọ́wọ́ láti máa ṣe fún àwọn ọmọ ìjọ. Ìlànà ni bí a ṣe ń ṣe ètò ìsìn ó yàtọ̀ síra wọn. Fún àpẹẹrẹ níjọ tiwa níbí the Church of Lord of Israel a ní ètò tá a bá lọ́wọ́n bàbá wa tí wọ́n ti fi ìpìlẹ̀ lélẹ̀. Kí lètò yẹn? Bí a ti ń ya omi sí mímọ́, bá a ṣe máa ka psalm sínú omi, bá a ṣe máa gbàdúrà sí ọ̀rọ̀ ọlọ́run tá a máa kà sí lára ètò tá a bá lọ́wọ́ àwọn bàbá wa nìyẹn. Lára ètò tá a bá lọ́wọ́ àwọn bàbá wa ni láti ya òróró sí mímọ́, a ka psalm sínú òróró pẹ̀lú ìdarí ẹ̀mí mímọ́ ní ètò. Ṣùgbọ́n ìlànà ni ohun tí ìjọ fúnra rẹ̀ draft kalẹ̀ pé bá ṣe máa ṣe rèé, doctrine wa rèé. For example, nínú ìjọ aládùúrà the Church of Lord of Israel, nínú ìlànà wa tá a bá ti láago bẹ̀rẹ̀ sìn, tá a ti kọrin ìbẹ̀rẹ̀ sìn, tá a ti kọrin àkúnlẹ̀ kan, a máa júbà ọlọ́run, àforíbalẹ̀ fọlọ́run bàbá, ọmọ àti ẹ̀mí mímọ́. Tí àwọn ọjọ́ kan kì í ṣe àwọn yẹn ìlànà ni. A ní ìlànà bá ṣe ń sọmọ lórúkọ, a ní ìlànà bá ṣe ń ṣílé, a ní ìlànà bá ṣe ń sìnkú, a ní ìlànà bá ṣe ń gbọ́mọ wọnú ìjọ. Gbogbo kínní àkọsílẹ̀ ènìyàn ni. Ìṣe látọ̀dọ̀ Ọlọ́run. Àwọn bàbá wa ló decide pé bá a ṣe máa ṣe nǹkan yẹn rèé lọ́dọ̀ tiwa o. Ó dẹ̀ ṣeé ṣe ká pa ìlànà yẹn dà, ṣùgbọ́n ètò Ọlọ́run ò ṣe é padà. Ètò ni ohun tí Ọlọ́run fi ara rẹ̀ darí èèyàn láti máa ṣe. Lọ́dọ̀ bàbá wa Ọlọ́run máa darí wọn. Wọ́n bá gbá láìsàn wá láyé ìgbà yẹn, wọ́n á ka sáàmù ìṣẹ́gun, wọ́n á ka sáàmù ọpẹ́, wọ́n á ka sáàmù dáríjì ẹ̀ṣẹ̀ pẹ̀lú ìtọ́ni. Ẹ má gbàgbé mú là ìtọ́ni gbọ́dọ̀ wà ń bẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run. Ohun tó dẹ̀ ń pè ní ètò yẹn tí wọ́n bá ṣe fún ẹni tí ara ẹ̀ ò yá tó bá lọ tán wọn ò lẹ́tọ̀ọ́ láti kọ̀ ọ́ lẹ̀, torí ọ lè gbẹ́lòmíì wá kì í ṣe the same thing náà máa ṣe fún. Nígbà tó bá gbẹ́lòmíì wá dandan ni kó tún gbàdúà láti gba ànádà ètò míì. Ṣùgbọ́n lónìí ó túmọ̀ sí pé èèyàn lè fi kíní ẹ̀tẹ̀ kó fi wo làpàlápà. Ṣùgbọ́n lónìí kò rí bẹ́ẹ̀ nínú àwọn ìjọ mọ́. Ọ̀pọ̀ ti ní ìwé account, ọ̀pọ̀ ti ní ìwé ètò, ìwé àkọọ́lẹ̀. Lóru ṣọ́ọ̀ṣì àwa níbí the Church of Lord of Israel, àwa ò ní ìwé àkọsílẹ̀. Ẹ̀mí Ọlọ́run ni. Ètò pẹ̀lú ìbámu pẹ̀lú Ọlọ́run ni. Wọ́n lè gbẹ́ lómi wá kó jẹ́ pé òróró. Mo rántí pé wọ́n gbọ́ ọmọ obìnrin kan wá láìpẹ́ yìí. Olúwa sọ pé ká kọ̀ mú lọ sódò tó ń ṣàn ní ìlú dáadáa. Ó dẹ̀ lọ wẹ̀ níbẹ̀. Wọ́n ti gbé èèyàn kan wá láti London ní last year tó jẹ́ pé ìgbà tó wọ́n máa gbé e dé for 9 days ní òfin for 9 days. Ẹni ẹgbẹ́ á ti fẹ́ẹ̀ di wèrè tán. Yes, nígbà tó yẹ bá ti rówó for 9 days. Nígbà tó dẹ̀ dé tó ń gbé dé, ìdarí tí mo gbọ́ Òkègbórè church wa tó wà lókè Òkègbórè náà gbé wa lọ́jọ́ yẹn, bọ́n ṣe gbé dé mo pray fún, mo kàn gbọ́ voice yẹn ni pé odò tó ń ṣàn ni kí n mú lọ. Ó dẹ̀ gbé lọ sódò, mo dẹ̀ ti gbọ́ àná ìtìrìn dání, aka psalm àná ìtìrìn yẹn àfipá lára. Ó dẹ̀ wẹ̀ ní odò yẹn. Lẹ́yìn tó wẹ̀ lódò yẹn tán a pray fún, àwa gbé lọ sílé pé ká gbé lọ sílé ká lọ yálé ẹ̀sìn mímọ́. Láti Abẹ́òkúta ká tó délé ẹ̀ lẹ́kọ̀ọ́ ó ti sùn lọ sínú mọ́tò. Lẹ́ni tí ó rọrùn sùn fọjọ́ mẹ́sàn-án. Lẹ́yìn tó yẹ pé látọ̀ London kò rọrùn sùn fi gbé wa. Kábíyèsí lódì. Ìyẹn jẹ́ ètò Ọlọ́run. Ìyàtọ̀ tó wà láàrin ètò nìyẹn àti ìlànà. Ìlànà máa ń kọ sílẹ̀ ni. Àkọsílẹ̀ ni ìlànà. Bí ìṣẹ̀lẹ̀ ṣe ń ṣe ìlànà sí ẹ̀ ó yàtọ̀ sí ti kérúbù. Ti kérúbù ẹ lè fi wé ti Church of the Lord. Aládùúrà.
ìyàtọ̀ wà láàrin wa bẹ́ẹ̀ lètò àti ìlànà ṣe rí. bàbá ǹjẹ́ kí ni nǹkan tí ó lè ṣẹlẹ̀ téèyàn ò bá tẹ̀lé ètò àti ìlànà ìjọ? Number one, téèyàn ò bá tẹ̀lé ètò Ọlọ́run fún ìjọ ohun tóun ló máa ṣe o. Ẹnikẹ́ni tí ò bá tẹ̀lé ètò Ọlọ́run ní ètò fún ìjọ rẹ̀. Tá a bá ti tẹ̀lé ètò Ọlọ́run fún ìjọ ohun tóun ló máa ṣe. Tó bá jẹ́ pé ètò Ọlọ́run fún ìjọ ni láti lo omi òróró fi ṣiṣẹ́ ìyanu, tó o bá ti lè mú ètò yẹn kúrò, tó bá ti mú nǹkan mi mọ́, wàá máa jẹ́wé, wàá máa jégbò, wàá máa nọ́rẹ̀ babaláwo, wàá máa nọ́rẹ̀ àáfà, wàá máa nóníṣègùn láti máa lọ gba ètò lọ́wọ́ wọn. Ẹrú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ máa sọ pé Ọlọ́run dá ewé àti egbò fún nílò wa. Ọlọ́run ẹ̀kọ́ àjò. Ọlọ́run ẹ̀kọ́ àjò. Ìṣe ni Bíbélì wípé àwa kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú òun ní Exodus 20:3. Ìyẹn túmọ̀ sí pé gbogbo ẹni tó bá jí abọ̀rìṣà pátá wọ́n ṣe lòdì sí Ọlọ́run. Ètò àti ìlànà ìjọ wa. Nípa ìlànà tẹ́dẹ̀ sọ kẹ̀dẹ̀rẹ́, gbogbo ìjọ tí ò bá ti ní ìlànà tó bá ti Kristi mú, gbogbo ohun tó bá wùn lọ́mọ máa ṣe ń bẹ̀. Ẹgbọ́n tí Jésù sọ fún ìjọ ní Matthew 16:18, ó ní lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé. What is meaning of àpáta? Ìyẹn ni pé gbogbo ìjọ gbọ́dọ̀ ní standard, wọ́n gbọ́dọ̀ ní ìlànà tó ń tẹ̀lé tó dẹ̀ bá Bíbélì mu. Ẹ má gbàgbé o, bẹ́ẹ̀ ni, tó dẹ̀ bá Bíbélì mu. Ìjọ ní standard o. Jésù ló dẹ̀ ń darí ìjọ, kì í ṣe èèyàn. Ó ní lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé. Ìjọ mi ló pé kí n sọ pé ìjọ bàbá mi, kò sọ pé ìjọ Ṣómóyè, kò ní ìjọ Orímọládé, kò ní pé ìjọ Sẹ̀lẹ̀. Ó dẹ̀ wá ń fẹ́ standard fún ìjọ yẹn. Àwọn ọjọ́ kan wà tó máa ń sọ pé tá bá déjọ wọn gbogbo àyíká ṣọ́ọ̀ṣì báyìí wọ́n máa gbin ewé oríṣiríṣi síbẹ̀, wọ́n máa gbígi oríṣiríṣi, wọ́n á náà wọ́n lò, wọ́n á náà lọ́wọ́ kọ ipò Ọlọ́run dá ewé àtẹ̀gbò fún láti ṣọmọ aráyé lóore ni. Kí ni nǹkan tẹ̀lé rí sọ dápà bẹ̀rẹ̀ sá? Ẹ̀wẹ̀ mi náà máa ń rí káàkiri anyway àtẹ bá ti rí yẹn ọ̀hún ṣiṣẹ́ Ọlọ́run, iṣẹ́ babaláwo ló ń ṣe tàbí ká pè wọ́n ní iṣẹ́ oníṣègùn ni wọ́n ń ṣe. Tí èèyàn bá ti dé àyíká kan tó ti rí ewé àtegbò, ń tẹ́ gbọ́dọ̀ bá ń bẹ̀ ní babaláwo, kì í ṣe church. Ìgbà tẹ̀yìn dé church wa yìí nísìn bóyá ìjórí òkè tó ṣe rí igi kankan tá a gbìn Rárá. ṣe rí ewé kankan ládùúgbò. Gbogbo àwọn àti máa gbé kámẹ́rà káàkiri láti fi wò náà. Ẹ rí pé àti rí nǹkan kan tó tẹ́ bá dé gbogbo àwọn church kan ẹ bèwé làpàlàpà àtúgbòdo, ẹ bèwé oríṣiríṣi ewé. Ìdí tó dẹ̀ ṣe ń gbin ewé yẹn máa sọ fún yín. Number one, káyé má bàa fojú sí wọn lá. Ẹ ní róró àwọn bẹ́ẹ̀ lọ́jà láti lọ ra ewé, wọ́n máa mú nítòsí. láti lọ ra nkútọ̀. Yes, ìdí tó ṣe gbìn sáyìíká wọn nìyẹn, ṣùgbọ́n kò bá fẹ́ Ọlọ́run mu. Kábíyèsí. Kò bá fẹ́ Ọlọ́run. Bàbá, ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa ohun tó ń jẹ́ iṣẹ́ Olúwa gan? Iṣẹ́ Olúwa. Ohun tó ń pè ní iṣẹ́ Olúwa ni pé pípè èèyàn sí iṣẹ́ kan pàtó ní àkókò kan. Láti wá ṣe. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ Olúwa jẹ́ pípè èèyàn sí iṣẹ́ kan pàtó ní àkókò kan láti wá ṣe. Tí mo dẹ̀ lè sọ àpẹẹrẹ ẹ̀nú Bíbélì. Fún àpẹẹrẹ, àpè Mósè. Nígbà tá a pè Mósè, ó níṣẹ́ kan pàtó tá a gbélé Mósè lọ́wọ́. Iṣẹ́ Olúwa ni à ń pè ní iṣẹ́ kan pàtó ní àkókò kan. Kò dẹ̀ sẹ́ni tó Olúwa pè fún iṣẹ́ yìí tí ò ní fún ní ìran ohun tó máa ṣe. Ìgbà t'Ọlọ́run pe Orímọládé, ó sọ ohun tó máa ṣe fún. Ìgbà t'Ọlọ́run pe bàbá wa Ṣómóyè, ó sọ ohun tó máa ṣe fún. Ìgbà tó pọ̀ Ṣọ̀fà, ó ní ohun tó máa ṣe fún. Iṣẹ́ Olúwa yìí kẹ̀dẹ̀rẹ̀ ó gbọ́dọ̀ ní ohun tá ń pè ní ìpè. Bíbélì wípé bí ìpè ò bá dájú, a kì í múra lọ fún ogun. Jésù Kristi. Torí náà Ọlọ́run yóò ran ìjọ rẹ̀ lọ́wọ́. Àmín Jésù. Lónìí nísìn ọ̀pọ̀ òtẹ́ ẹ̀gbọ́ ìpè. Ọkọ̀ bá win church, ó dẹ̀ bẹ̀ jáde bó ṣe dájọ́ tiẹ̀ lẹ̀. Ó lọ ra góńtòkù. Bẹ́ẹ̀ ni, ó nígbà t'Ọlọ́run ò pé òun á pera. Kò dẹ̀ sí ohun tó bàdí náà ẹ̀. Ṣùgbọ́n tó bàdí ni pé nígbà tó bá délé ológo, ohun káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere ni ò ní rí gbà. Kò ní fọ̀ sí. Kò ní fọ̀ sí. Kábíyèsí. Ohun tó máa gbà ni pé ẹ kúrò lọ́dọ̀ mi àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Bàbá, ọ̀nà mélòó ni pílà oyè pàtàkì jùlọ nínú ìjọ ló pín sí? Nínú ìlànà ìjọ oníkálukú ló ní oríṣiríṣi oyè.
ṣùgbọ́n tẹ́ bá fẹ́ kí n dá yín lóhùn yẹn ẹ kí n dá yín lóhùn nínú bíbélì. Okay, sir. Oyè márùn-ún ni oyè tó wà nínú bíbélì tó jẹ́ pílà Nǹkan tí ibi tí mo fẹ́ yẹ kẹ́ ẹ lọ tó ṣe gan-an nìyẹn. pàtàkì Okay, sir. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ. Okay. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé mímọ́ Éfésù orí 4 ẹsẹ̀ 11. Éfésù 4:11. Éfésù 4:11. Ìwọ náà lọ gbé bíbélì ẹ kó máa kà bàbá tí wọ́n bá Éfésù 4:11. Éfésù 4:11. Nínú Éfésù ńbẹ̀ láti máa rí àwọn pílà yẹn. Pílà wà ó nínú ìjọ o ṣùgbọ́n lónìí kò sí nínú ìjọ mọ́. Nínú ìjọ ẹgbẹ́ àwọn pílà tọ́lọ́run sọ. Okay. Ó ní Olúwa sì ti fún wa Olúwa sì ti fi àwọn kan wọ̀nyí fún wa bí apọ́stù. Apostle. Àwọn tá a bá lọ sí school of theology márààrún rẹ̀ pílà tó gbé ìjọ lórí. Ìyẹn ìka márùn-ún. Ìka márùn-ún yìí ló gbé ìjọ ró. Number 1 apostle, prophet, evangelist, pastor, teacher. Teacher. Ṣùgbọ́n lónìí ẹ lọ́wọ́ gbóró ẹni pé rẹ̀ lápọ́stù nínú ìjọ White Garment Church kò jáde lọ fẹ́ evangelism rí apostle dẹ̀ lọ pé kò lè ríran sí èèyàn kíran yẹn ṣe apostle dẹ̀ ní which is kí ṣe apostle ẹ wò ká márààrún ìsà ẹ rí pé márààrún ìtàn ṣe ara wọn. Bẹ́ẹ̀ni ó bára wọn ṣe. Yes márààrún yìí eléyìí nìkan ṣo ló lè tọ́ ṣe ìyẹn túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá jẹ́ apostle lẹ́ni White Garment Church ó gbọ́dọ̀ ní ẹ̀bùn bíi wòlíì. Ó gbọ́dọ̀ lè ṣiṣẹ́ mẹ́rin pa márùn-ún pátápátá. Jésù. ẹ wo ìka yẹn rè ẹ wo ẹ rí pé ó tọ́ṣì gbogbo wọn. As apostle in the church of God in White Garment Church tó o bá ti ní ẹ̀bùn bíi wòlíì you are not apostle. Tó o bá ti lè jáde fún evangelism you are not apostle. Tó o bá ti lè manage church àwọn ọmọ ọjọ́ as a pastor you are not apostle. Tó o bá ti ní ẹ̀bùn bá a ti ń kọ́ni gẹ́gẹ́ bí teacher you are not apostle. Ó tún wá wọ̀ sí nínú ìjọ tiwa lónìí ẹ máa rí special apostle ẹ máa rí general apostle most apostle ẹ máa rí superintendent apostle ẹ máa rí grade apostle in fact bricklayer apostle gan ṣì máa wà níbi tá ń bọ̀rọ̀ jọ lọ oríṣiríṣi oyè bí ìgbà téèyàn ń jẹ oyè ọlọ́pàá ṣùgbọ́n nínú ìjọ pílà márùn tó gbé ìjọró ní oyè òun rè any church tí o bá ti ṣiṣẹ́ ìránṣẹ́ márààrún yìí níbẹ̀ ìjọ yẹn ò pé kí n ṣe jọ Ọlọ́run. Ètò àti ìlànà ìjọ wa. Ní ìjẹ́ṣẹ́ dandan ni kí òjíṣẹ́ Ọlọ́run dá ìjọ sílẹ̀. It's not by force kì í ṣe dandan. Dandan kọ́ ni kò jì dandan kọ́ ni ẹni tọ́lọ́run bá pè dandan kọ́ ni kó dájọ́ sílẹ̀ o. Ibi tá a ti ń ṣe mistake nìyẹn. Ọlọ́run lè pè ẹ́ láti wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ kan kó o dẹ̀ máa gbèrú. Kó máa lọ síwájú sí i. Kó o dẹ̀ máa tayọ. Ok ẹ kí n fún alẹ́ sample. Ẹ wo bàbá Fákẹ́yẹ. Ṣé bàbá Fákẹ́yẹ ló dá Ayọ̀ nílẹ̀ movement? No. Tí a bá dẹ̀ deep nínú Ayọ̀ ni a lè mọ̀ pé bàbá Fákẹ́yẹ kọ́ lónìí ibẹ̀ torí wọ́n ń gbọ́rọ̀ ẹ̀ káàkiri àgbáyé tó bá ṣe lè wọ́n á máa gbọ́ Fákẹ́yẹ nígbà ayé wọn. Àpẹẹrẹ nìyẹn bàbá Fákẹ́yẹ ní oore ọ̀fẹ́ láti dájọ́lẹ̀. No kì í ṣe dandan láti dá ìjọ́lẹ̀ fún ẹni tọ́lọ́run bá pè á lè pè é láti máa bómi rin ìjọ tó o bá wà kó o dẹ̀ máa dín láńbẹ̀ lábẹ́ oore ọ̀fẹ́ kó máa gbèrú sí i kó o dẹ̀ máa gbèrú sí i ṣùgbọ́n àwọn èèyàn wa lónìí gbogbo wọn ló fẹ́ dọ̀gá ọ̀fẹ́ sọmọṣẹ́ kò fẹ́ sọmọ lójú gbogbo wọn ló fẹ́ máa gbowó pẹpẹ wọ́n dẹ̀ máa ní problem. Jésù Kristi. wọ́n á ní gbogbo wọn ló fẹ́ gbàdá mẹ́wàá gbogbo wọn ló fẹ́ kọ́ máa tẹríba fún wọn àìfẹ́ sìn àìfẹ́ gba ìbáwí ló mú kẹ́lòmíì sọ pé olúwa pè òun olúwa pè ní tòótọ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn lolúwa pè láti dá ìjọ sílẹ̀ láti dájọ́ lẹ̀. kì í ṣe gbogbo ẹni tọ́lọ́run pè òun ni láti dá ìjọ sílẹ̀ ọlọ́run pè tí kò dáhùn irú ewu olúwa fi wẹ̀ níbẹ̀. wẹ́ ẹni tí ọlọ́run bá pè tí ò bá dáhùn ó máa ní problem tó pọ̀ o torí mo ti rí àpẹẹrẹ orú àwọn èèyàn bẹ́ẹ̀ tọ́lọ́run pè tí wọ́n dáhùn wọ́n sọ̀yàwó nù wọ́n sọmọ nù mo rí ẹnìkan tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti dá láàbọ̀ ara torí pé ọlọ́run pè kò dáhùn ìpè yẹn ó yarí pé òun gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ ó sá kúrò lábẹ́òkúta ó sá lọ sí ìlú kan ìbò ọlọ́run àtọ́lọ́run òjì tó ṣe ní mọ́tò accident ni ẹsẹ̀ bá kán ibi tó ti gbé dórí bed lọ́sítítù tó ti ń decide pé báwo lọ́yìn máa ṣe ṣẹ́ yẹn màmá tó wà lórí bed díẹ̀ tó ti wà ń bẹ̀ for so many days
lẹ̀mí mímọ́ gbé wọ̀ tó ní báyìí ní Olúwa wí dókítà ẹ máa fọwọ́ kan ẹsẹ̀ yẹn o èmi ni máa tò fún ara mi tó bá ti lè jẹ́ ìpè mi ṣùgbọ́n tí ó bá ti jẹ́ ìpè mi tó ń sá káàkiri òpin dé bá ìrìn àjò ẹni níbẹ̀ ló ti sọ fọ́lọ́run pé òun máa jẹ́ ìpè ẹ̀. nígbà tó ti dá láàbò ara tán gbogbo ẹ̀yin tọ́lọ́run pè yìí tẹ́ ẹ̀dá wọn pè ẹ má ṣì wá gbọ́ kì í ṣe pé tá a ní tọ́lọ́run pè yìí láti dá ìjọ sílẹ̀ o ẹ̀yin tọ́lọ́run pè tí ẹ̀ dáhùn òkè ọlọ́run pè pé kó wá máa laago ṣọ́ọ̀ṣì iṣẹ́ olúwa ni máa lùlù ṣọ́ọ̀ṣì iṣẹ́ olúwa ni máa play dùrù ṣọ́ọ̀ṣì iṣẹ́ olúwa ni máa ṣe tíṣà iṣẹ́ olúwa ni máa wàásù iṣẹ́ olúwa ni láti máa kọrin iṣẹ́ olúwa ni ẹ dáhùn pé o ọlọ́run má bàa fìyà jẹ lọ́nà tí ẹ lérò jẹ́ nínú ètò àti ìlànà Church of the Lord of Israel tí a wà lónìí ẹni tó bá ẹlàgbà tó bá tàpá sí òfin àti ìlànà ìjẹ́ ó ní ìyàtọ̀ nípọn bí. bẹ́ẹ̀ ni nínú ìlànà ìjọ the Church of the Lord of Israel látọwọ́ àwọn bàbá wa nígbà ayé àwọn bàbá wa nígbà yẹn tó o bá ti tàpá sí òfin wọ́n lè fihàn sínú àwẹ̀ wọ́n á ní kó lọ orí òkè kó lọ yíra wọ́n lè ní kó gbààwẹ̀ bíríbírí ọjọ́ mẹ́ta white fasting ìlànà yẹn náà ṣì wà bẹ́ẹ̀ fún àwọn tó bá tẹ̀lé ìlànà ṣùgbọ́n àwọn tí ò bá tẹ̀lé ìlànà ẹ bá sọ pé ẹ wà ṣọ́ọ̀ṣì o ẹ lọ gbààwẹ̀ ọjọ́ mẹ́ta á ní nísìnyìnkẹ̀ kì í ṣe mi a jókòó sí ṣọ́ọ̀ṣì mi a jókòó sí ilé mi ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun táwa bá ní ìlànà dìmọ̀ tí ó bá ti wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ the Church of the Lord of Israel dandan ni kó o tẹríba lábẹ́ òfin àti ìlànà wọn tó bá dẹ̀ ti tàpá sí òfin yẹn ẹni tó jẹ́ olórí àlùfáà bá sọ pé àwẹ̀ ọjọ́ mẹ́ta ó lè bẹ̀ wọ́n dáàdi ẹ jọ̀ọ́ mo ní ọ̀sà o ẹ jẹ́ kí n gbọ́ ọjọ́ kan wọ́n dẹ̀ gbà ṣùgbọ́n dandan ni kéèyàn ní ìbáwí torí bíbélì gan fara mọ́ ìbáwí nínú ìwé Timothy ó ní gbogbo ìwé mímọ́ la mí sí ló wà fún ìtọ́ni ìkọ́ni àti ìbáwí a gbọ́dọ̀ fagilé bẹ̀ yẹn àti ìbáwí gbogbo ìwé mímọ́ la mí sí ló wà fún ìtọ́ni ìkọ́ni àti ìbáwí gbogbo ìjọ ló gbọ́dọ̀ ní ìbáwí. bàbá ẹ ṣé gan a kú àtàárọ̀ gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá lórí ètò wa tí a pè ní ètò àti ìlànà ìjọ wa tí a gbé bàbá wa Right Reverend Amos Olújìmí Ìdòwú tí wọ́n jẹ́ bíṣọ́ọ̀bù ìkan nínú àwọn bíṣọ́ọ̀bù ìjọ wa the Church of the Lord of Israel aládùúrà káàkiri gbogbo àgbáyé ẹ̀yin tẹ́ mú wá lé láti lè máa gbádùn wa sí ẹ bá wa tẹ̀lé ẹ bá wa subscribe sí orí àkáǹtì wa White Nation Entertainment ẹ láìkí ẹ kọ́mẹ́ǹtì ẹ sì bá wa ṣí ẹ líǹkì yìí bákan náà lórí ìkànnì ayélujára ti ìjọ wa náà àti máa rí bẹ́ẹ̀ CLI aládùúrà ó túmọ̀ sí Church of the Lord of Israel aládùúrà TV ẹ bá wa tẹ̀lé kí ẹ bá wa tẹ subscribe ẹ like ẹ share káàdì bá wa tọ notification button yín lẹ̀ tí àwọn fídíò wọn bá ti ń wọlé á lè máa kàn yín lára lórúkọ Jésù a ní jẹ̀yà nígbà tí a bá papòdà nínú ayé wa bàbá abẹ́rẹ́ kí ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí fún àwọn ará ilé kẹ́ẹ̀sì bá wa kí wọn kẹ́ẹ̀sì bá wa sọ fún wọn pé kọ́ máa bá wa tẹ̀lé orí àkáǹtì wa sà. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí àkí gbogbo wa níbikíbi tẹ́ ti ń gbọ́ wa orúkọ mi ò yí padà Right Reverend Dr. Olújìmí Ìdòwú JP tí mo jẹ́ admin general for the Church of the Lord of Israel aládùúrà ní gbogbo àgbáyé ẹ jọ̀ọ́ ẹ máa bá wa tẹ̀lé ìkànnì yìí ẹ máa wò ó ẹ máa like ẹ máa follow ẹ gbogbo ọwọ́ tẹ bá fi follow yẹn Jésù máa mú ohun rere follow ẹ̀yin náà bákan náà ẹ lè rí ètò yìí wò lórí CLI aládùúrà TV ẹ bá wa like ẹ bá wa share títí tá a tún máa fi pàdé mo sọ tẹ́lẹ̀ ìròyìn ayọ̀ àti ìṣẹ́gun láwọn máa gbọ́ sí wa. àmín Jésù ẹ ṣé gan ẹ kú àtàrọ̀. ẹ̀yin tẹ̀ ń wò wá ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button yín ẹ bá wa dá sí ẹ like ẹ kí ẹ sì bá wa tàn wọ́n ká kẹ́ lè mọ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò wa